Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá. Ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation ló lè ṣe. Ó nídìí táwa fi ń pariwo wípé no going back. Ó nídìí tá a fi ń pariwo wípé ẹ jẹ́ ká pín. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìlú náà tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ sọjí ara wa lọ́wọ́ tá a wà yìí. Pàápàá jùlọ lákòókò ọ̀wọ̀ yìí. Ìwọ tó bá rò pé gbogbo ilé ayé ti ẹni, ẹ rántí pé ọjọ́ kan ń bọ̀ tí ẹni tó lé ayé tí ó máa gbà lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ ni gbogbo wa náà la mọ àwòrán yìí, la mọ ọ̀gbẹ́ni yìí. Dó ọ̀pọ̀lọpọ̀ máa wò pé ẹni yìí ò ń ṣe ẹni tí mo máa ń mọ̀ ńgbà náà ta lélẹ́yìí. IBB lẹ́rìn yẹn o. Ibrahim Babangida ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí lénìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kí pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí o, happy birthday o, IBB happy birthday to you. Oríṣiríṣi ni àwọn èèyàn sọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo àwòrán yìí, wọ́n wò pé ilé ayé ilé asán. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀wà ayé mọ́yà, tẹ̀wà máa yà pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀, mo lè ṣe gbá, mo lè dọ́gbọ̀n. IBB at 84 àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí. Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ iṣẹ́ ribiribi tí bàbá yìí ṣe nígbà tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè, àwọn eléyìí no go area rèé o. Ṣùgbọ́n ká máa dúpẹ́ pé at least òun sìn kó tó di ipò tó wà yìí, ó ti tọrọ àforíjì. Ṣùgbọ́n ṣó yẹ kí ó tó stage yìí ká tó tọrọ àforíjì ṣá. Àfikọ́ lọ ń ṣàánú wa. Lọ́wọ́ yìí gbogbo náà la mọ IBB. Fún àǹfààní àwọn tí wọ́n mọ IBB, olórí orílẹ̀-èdè nígbà kan rèé. Àwọn eléyìí wọ́n fi imú àwọn èèyàn wọ́n fi dánrin nígbà táwọn tán jẹ́ ààrẹ orílẹ̀-èdè nígbà náà. Wọ́n fi imú àwọn èèyàn wọ́n fi dánrin. Ṣùgbọ́n lọ́wọ́ bí gbogbo ẹ ṣe ń lọ yìí, iṣẹ́ iná ń rí iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé so bí ilé ayé ṣe rí rèé. Ó máa ṣe o. Pẹ̀lú ìròyìn tó ń dé bá wa, wọ́n ní David Mark pays tribute to IBB at 84. National chairman of the African Democratic Congress ADC and the former president of the Senate, Senator David Mark, has paid glowing tribute to former military president General Ibrahim Badamasi Babangida, retired, as he marks his 84th birthday today. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá jáde pé ẹ̀dùn náà ṣé Babangida rè ẹ̀yin náà wo àwòrán nígbà tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè, kẹwò sí táìmù táwa. Gbogbo àwa tá à ń pariwo pé ẹ ṣayé rere kó dára. Àmì kan lélẹ́yìí náà. Tó bá lọ believe wípé o lè ṣe bó ṣe wù ẹ́, ṣùgbọ́n rántí pé ẹnìkan ló wà tó dá ilé ayé. Lọ́wọ́ tó wà yìí sìn, ṣèbóun náà ta ló máa believe pé Babangida ló máa rí báyìí. Ẹ̀yin náà wò, ẹ compare. Ṣé ẹ rí picture ẹ̀? Ṣé ẹ ń ríṣẹ́? Tabadẹ̀ ń sọ pé ẹ tètè jẹ́ kí ilé ayé yìí dà, kò sí kankan nínú ilé yìí, asán nínú asán, òfo lórí òfo. Mo fẹ́ dogun, mo fẹ́ dọ́gbọ̀n. Àwọn Fúlàní wọ́n jáde tán ní orí ilẹ̀ bàbá àwọn làwọn wà, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lọ́tún, tó ń pa àwọn èèyàn lósì. Olóyè Sunday Igboho jáde pé irọ́ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn mi yìí kò tẹ́ mi lọ́rùn. The next thing, wọ́n lo ọwọ́ agbára. Wọ́n lé ọmọ Adéyẹmọ kúrò nínú ìlú, wọ́n lo ọwọ́ agbára, ṣùgbọ́n ti gbàgbé wípé àsìkò kan máa dé tí agbára ò ní sí mọ́. Irú ẹ̀ náà ni ti IBB tẹ́ ń wò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé bàbá yìí IBB yìí pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ó dáràn, ó ṣe oríṣiríṣi.
ṣùgbọ́n ó ní ọgbọ́n tó tètè jáde tó ń tọrọ àforíjì pé kí àwọn èèyàn dáríjì òun, ṣùgbọ́n ṣé Elédùmarè ṣáà máa dáríjì ṣá? Oríṣiríṣi ni, ká filẹ̀ ká fi fún Ọlọ́run. National chairman of the Action Democratic Congress ADC and former president of the Senate, Senator David Mark, has paid glowing tribute to former military president General Ibrahim Badamasi Babangida, retired, as he marks his 84th birthday today. Now, in a goodwill message, Senator Mark described General Babangida as a patriot who believes firmly in the sanctity of one united and indivisible Nigeria. Okay, kò sí náà ní gbogbo ẹ náà a máa gbọ́rọ̀ àwọn nǹkan báyìí, ṣùgbọ́n àwa tá wà nígbà tí gbogbo ẹ ń lọ ó yé wa. Lọ́wọ́ yìí ṣá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. In fact, tá a bá ń sọ wípé ẹ jẹ́ ká ṣe ayé rẹ̀ kó dára, ìwọ tí o yàgbẹ́ sílẹ̀ o lè má mọ̀ tó sá kúrò, ṣùgbọ́n ẹni tó kò lè gbàgbé. Kàfi kọ́lọ́run ń ṣàánú wa. Oríṣiríṣi làwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀. Ó níbi tá à ń lọ, ìwọ tó bá ní pé kò sí kankan tó ń ṣẹlẹ̀ ilé ayé yìí àwa la ní. A lè ní pé kán kùn wọ́n, kán dá ayé kán ṣe oríṣiríṣi rántí irú ọjọ́ báyìí. Lọ́wọ́ báyìí bàbá yìí ò lágbára àti ṣe irú àwọn kan tó irú ìwà tó wù tó wúra oríṣiríṣi tó bà nǹkan jẹ́ tó ṣe oríṣiríṣi ńgbà náà lọ́hùn. A mọ̀ dájú wípé òun gan kò ní lè wúwà mọ́. Ó ti regret, ó ti ń jáde pé ó máa ní pé káípò òun dẹ̀ mọ́ ńgbà yẹn òun ò bá dẹ̀ tún ṣe. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ wà ní ipò ààrẹ lọ́jọ́ òní, ṣé ẹ rí àwòrán yìí? Ẹ rántí pé láìpẹ́ láì jìnnà ẹ̀yin náà máa wà nírú ipò báyìí. Ṣùgbọ́n kí ló wá dé tó fi jẹ́ pé ẹ fẹ́ ṣayére? Àwọn èèyàn ń kú lọ́tùn, wọ́n ń kú lósì. Abẹ́ gbọ́, ebi ń pa àwọn èèyàn, àwọn kan àyín tún máa jí àwọn èèyàn gbé. Ẹ gba owó lọ́wọ́ wọn, ẹ tún pa wọ́n dànù. Olóyè Sunday Igboho dẹ̀ jáde pé irú nǹkan tẹ́ ń ṣe yìí a fẹ́ kó continue mọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí the next thing, ẹ lè sẹ́yìn òdì. Ó máa ṣe o. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ohun tí olórí àwòrán IBB tí wọ́n rí tó ṣe ọjọ́ bí ẹ̀ lénìí, IBB at 84. Oríṣiríṣi láti gbọ́. Now, to those who have eyes and can see should know that nothing lasts forever. Ṣé ń gbọ́? This one is coming from Samuel Michael. Let me take that again. He says, and I quote, to those who have eyes and then can see should know that nothing lasts forever, and then power and then absolute power is transient. Well, to you, IBB, whatever you are going through right now, may God in his infinite mercy have mercy on you and give you permanent strength from such yoke of sickness in Jesus' name. Amen. It is well. Ṣé ń gbọ́? Àwọn èèyàn tí wọ́n nínú re wọ́n tún gbàdúrà fún. Because eléyìí ò ń ṣojú lásán, àwọn èèyàn ní pé àìsàn lélẹ́yìí. Àìsàn ló jẹ́ kí bàbá yìí rí báyìí. Ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn, bàbá yóò wẹ̀yìn o. Àfi kí Elédùmarè ṣàánú wa. Now, my brother, repent now. You are still alive. There is no forgiveness in the grave. Amend your ways now. Okay? Àwọn kan ní pé kó tún àwọn ìwà ẹ̀ ṣe o. Àfi kí Elédùmarè ṣàánú wa. Oh my God, is this the powerful IBB? God Almighty bless your old age. At least you have conference your short doing. Yes, and then have a free mind, unlike those who refuse to accept their mistakes and they continue to play God. May God Almighty continue to bless you on your new age in peace. Abi, amen. Bó ṣe ń lọ, àwọn èèyàn nígbà at least ó ti ronú pìwàdà, unlike àwọn tó jẹ́ wípé up till now wọ́n yìí ṣorí kankan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa dá Olóyè Sunday Igboho padà, wọn ti rí tiwa rò. Ẹ jẹ́ kí ọmọdé yẹ mọ́ kó free àwọn rí tiwa rò, àbí? Wọ́n rò bá bí ilé ayé ṣe máa continue rèé. Ọmọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Babangida lórí ipò tó wà, ọ̀pọ̀lọpọ̀ ti gbàdúrà fún ẹ, ṣùgbọ́n eléyìí gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe fún àwọn
tí wọ́n yìí ń ṣe ìwà burúkú tí wọ́n wáyé máyà tí wọ́n ti ẹ̀ rí táwọn èèyàn rò táwọn èèyàn ń kú lọ́tún tó ń kú lósì tán ṣàǹpa pé ilẹ̀ iṣẹ́ àwọn gbọ́dọ̀ gbà ká kan sára sólóyè Sunday Igboho bàbá wa Professor Banji Akintoye àwọn ẹni ẹlẹ́ni àwọn èèyàn bí èèyàn tí wọ́n ronú jinlẹ̀ wípé irọ́sẹ̀ ìwà burúkú ò da ìwà rere ni ká máa wù àfikọ́ lọ́n ṣàánú wa. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá Nation ló lè ṣe bẹ́ẹ̀ ni a ní rí jù báyìí lọ lórí eléyìí o a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá lámábọ̀ láàní débá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.